Hello. Hello Ìlérí Olúwa. Mo ní bò ní pé sọ́ọ̀lọ́ bí ọjọ́ ìbejì mi ọmọ Làbákẹ́. Ó fọ́ ni, ìní lọ bó. Tí n bá tiẹ̀ wà ní lọ gbogbo patí, ṣé bí patí ìjìwù mi ni? Èmi ti ṣe tán. Ìwà àti tiẹ̀ pọ̀ náà mò ń dúró dè. Kẹ́ tètè múra tán kẹ́ pè mí. Kí nǹkan ṣe ń di aṣọ lókù. Lọ́mọdé sórí ibú kí n má lọ gbẹ́nu sí nǹkan. Mo jẹ́rìí ẹbẹ̀ ti rí. Mrs. Gbẹ́nu sínú bí àtẹnu. Ọ̀dà àbọ̀ tán ní ìsìn jẹ́ sọ pé tiẹ̀ pọ̀ náà bá wọn. Hello Bílẹ̀, bó ni? Ọmọ Tọ́lá ní tiẹ̀ pọ̀, ọmọ ológo 60 pa 120. Bó ni so ti múra tán? Àwọn tí ò bá ń ṣe mẹ́kọ̀ fún wọn dúró dé o. Sọ́ra ti ṣe tán, àwọn tún di báàgì, ìyá wàkìlú olóúnjẹ ìyà, jẹun kó o kú ìjẹkújẹ èpèsù, àjọ jẹ ni, àjọ débẹ̀ ni, bẹ́ẹ̀ ni. Mo ti sọ báà náà gbogbo nǹkan tẹ̀ lọ́mọ fi falẹ̀ bọ́ọ̀ fọ yán lọ fẹ́ wẹ̀. Dákun dáhùn òjò já lọ lẹ́ni on the 5 December ṣó yẹ ká pẹ́ débi ọjọ́ ìbí ọmọ Làbákẹ́ ni. Ìlérí Olúwa ti ṣe táwa ní dúró dè bá wọn. Wọ́n ti parí ọlẹ́lẹ́nu wí sọ̀dà ní tí ó bá lọ. Tí ẹ pọ̀ gbójú ayé sórí ilé àbí tí n bá wá bí ní ìsìn ó ló pè mí o kò burú kò sí wàhálà onílòní jẹ ẹ lè wá yọmí sẹ́tì àjọ débẹ̀ ni mo dẹ̀ ti wá dé báyìí. Happy birthday to you Wájí Arọ́fìyà àti ọmọ Làbákẹ́ Èjìwùmí long life and prosperity ìgbà ọdún kan ni. ọjọ́ mi lọ́jọ́ tán bí nìyí o má ní gbàgbé ọjọ́ ló tún jẹ́ fún dádì àmọ́ mi tán bí wá ọlọ́jọ́ ìbí yóò ní sàmì o wá tún sọ̀kọ̀ ọdún láyé.